Hello everyone, welcome to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you. And if you're new here, welcome. Thank you for being part of the family. Please don't forget to hit on the share button, likes, and subscribe. And don't forget to hit on that notification bell for more for more upcoming videos. And in the comment section, please note the regretful comments. Thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Hello everyone, welcome to Toyeen. Pastor Indile máa mọ̀ pé àwọn ní ìgbéraga díẹ̀ lára. Ó lè máa mọ̀ bọ́lá ṣe gbà fún tó. Ó lè máa mọ̀ bọ́lá ó ní ìgbéraga díẹ̀. Ẹ bá lè fẹ́ ìgbéraga kìí ṣe tí ó bá jùyàn lọ. Respect Alhaji Wasiu Ayinde. Ìfọ̀nà ẹ̀ mọ̀ mo bẹ̀rẹ̀ respect wọn bó ṣe respect tó dìrò fún Pastor Indile fún Alhaji Wasiu Ayinde. Mo fẹ́ rẹ̀ mọ̀ nínú ààrẹ ọ̀lẹ́tọ̀ bá fẹ́ pretend kó mo fẹ́ rẹ̀ mọ̀ ọ̀lẹ́tọ̀ bá fẹ́ pretend ìlà ìgbẹ́gbẹ́ tó kàn ṣe wọn ẹbí pé kí tó mọ̀ pé ó mọ implication ẹ̀ tó bá ṣe mọ̀ gbogbo ayé máa fi rí pé yes o respect máa yìí tó ó mọ̀ pé àwọn kan bọ̀ lẹ́yìn òun millions of boys wà lẹ́yìn tó ẹ pé òun wò tó dáadáa fi ń gbà careful gbogbo tó ṣe but deep down nínú ààrẹ ó mọ̀ pé òun ò fi gbogbo ara respect Alhaji Wasiu Ayinde mi ò dẹ̀ mọ́ ní ìtòfi ṣe bẹ́ẹ̀. Mi ò mọ̀ ní tó ṣe bẹ́ẹ̀.